Ẹ kúrọ̀lẹ́, ẹ káàbọ̀ sórí ètò àwárí. Ẹ káàbọ̀, orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Spirit Philip Omokanye. Inú mi tó dùn láti wà níwájú wa ní ìrọ̀lẹ́ tòní. Èyí ni ọjọ́ ìsinmi kejì nínú ọdún 2023. Èyí sì ni ọjọ́ àkọ́kọ́ tá ó máa farahàn lórí ètò àwárí nínú ọdún yìí. Inú mi dùn fún iye àwa tá a bá wa ṣe ètò yìí ní ọgbọ̀n ọdún tó kọjá títí di ìgbà tá a fi ṣe ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Inú mi dùn fún ohun tí Ọlọ́run ti fi hàn wá. Tá bá ní ká wò ó láti iwájú lọ sẹ́yìn, a rí pé Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti ṣe àwárí lórí àwọn ẹ̀kọ́ tó pọ̀ tó yè kooro láàrin ọdún méjì tá a ti bẹ̀rẹ̀ ètò àwárí ní ọdún 2020 àti ọdún 2021. Ní ọdún 2021 àti ọdún 2022. Ọdún 2023 látúwà yìí. Kí ni nǹkan tí Ọlọ́run ní fún wa gan? Ó ṣe pàtàkì fún wa láti mọ̀, láti ní òye wípé Ọlọ́run fẹ́ràn wa. Ọlọ́run dẹ̀ fẹ́ jẹ́ ká gbé ìgbésí ayé wa ju bí a ti ń gbé lọ́wọ́lọ́wọ́. Ìdí nìyẹn tó fi rán ètò yìí sí wa, pé ká lè máa ṣe àwárí ohun tí Kristi ti pèsè fún yín. Inú mi á dùn pé tẹ́ ẹ bá lè farabalẹ̀ bá wa ká lọ nínú ọdún yìí. Ẹ rí pé ẹ ò pàdánù ètò kankan. Tó bá dẹ̀ ní pé ìkan wà tẹ́ ẹ rí bá wa, tẹ́ ẹ bá wa darapọ̀ bí eléyìí, ẹ lè kọjá lọ sí orí ẹ̀rọ ayélujára KAFTAN TV Yorùbá lórí YouTube. Ẹ kàn tẹ Àwárí Spirit Philip síbẹ̀, ẹ máa rí àwọn ètò yẹn. Dá bá ṣe ń ṣe náà la ṣe ń kó síbẹ̀. Ó ṣe pàtàkì fún yín láti lè ní ìdàgbàsókè nínú ọdún tuntun tá a wà yìí. Nínú ọdún tuntun tá a wà yìí, màá rọ̀ wá pé a mú àwọn ìpinnu tí ó le, àwọn ìpinnu tó máa mú kí ayé wa ní ìtẹ̀síwájú. Màá sáré sọ eléyìí kó tó di pé a kọjá lọ sínú ètò náà. Nínú ọdún tuntun yìí, ẹ jẹ́ ká mú ìdàgbàsókè wa ní ọ̀kúnkúndùn, nítorí bí ìpele tá a bá dàgbàsókè sí nínú ẹ̀mí ló máa sọ ìpele tá a fi máa gbádùn Ọlọ́run mọ́. Tá a ò bá dàgbàsókè, Bíbélì ní pé nígbà tí ọmọ náà bá sì wà ní èwe, ó ní kò yàtọ̀ sí ẹrú, bẹ́ẹ̀ ni kò lè jẹ ogún ìní bàbá rẹ̀. Lóòótọ́ Ọlọ́run ti fún wa ní ayé àti ẹ̀kún rẹ̀, ṣùgbọ́n a ò ní lè jẹ àǹfààní wọ̀nyí tí àwa fúnra wa ò bá dàgbàsókè nínú ẹ̀mí. Ìdí nìyẹn tó fi ṣe pàtàkì fún yín dádì, ó ṣe pàtàkì fún yín mọ́mì, ó ṣe pàtàkì fún yín bọ̀dá mi àti àǹtí mi tó ń gbọ́ mi lọ́wọ́ àtàwọn àbúrò mi tó ń wò mí. Ó ṣe pàtàkì fún yín láti rí pé ẹ dàgbàsókè nínú ẹ̀mí nínú ọdún tá a wà yìí, nítorí ojoojúmọ́ ni èṣù ń búramúramù. Bíbélì ní pé ó ń búramúramù bíi kìnìún, kì í ṣe kìnìún, ó ń ṣe bíi kìnìún. Oríṣiríṣi àrékérekè ló dẹ̀ ń lò lójoojúmọ́. Àwa la ní láti dàgbàsókè láti lè kojú ìjà kọ Sátánì àti àrékérekè rẹ̀. Hallelujah. Nínú oṣù yìí, a ó máa ṣe àwárí lórí nǹkan tó ṣe pàtàkì. Nígbà tí mo ń gbàdúrà láàrin ọ̀sẹ̀ ni mo sọ pé Olúwa, kí ni o fẹ́ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ nínú oṣù yìí? Níbẹ̀ ni Ọlọ́run ti wá bá mi sọ̀rọ̀ nípasẹ̀ ìrònú àwa ọmọ ènìyàn, pàápàá jùlọ àwa tá a pera wa ní onígbàgbọ́. Bá a ṣe máa ń ronú kọ́ ni Ọlọ́run ṣe fẹ́ ká ronú. Ìdí nìyẹn tá a fi máa wo ọkàn onígbàgbọ́. Báwo ni Ọlọ́run ṣe fẹ́ kí ọkàn onígbàgbọ́ ṣe rí? Kí ni ìrònú tí Ọlọ́run fẹ́ jẹ́ kí ọkàn onígbàgbọ́ máa rò? Kí ni ìgbésẹ̀ tí Ọlọ́run fẹ́ jẹ́ kí ọkàn onígbàgbọ́ máa rò? Tẹ́ bá wo ìgbésí ayé Jésù Kristi nígbà tó wà ní ayé, Bíbélì jẹ́ kó yé wa ní ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa ni. Jésù Kristi ni Ọlọ́run, ṣùgbọ́n nígbà tí Jésù fi wà láyé kó tó kú, ènìyàn pọ́nbélé ni. Gbogbo nǹkan tó fi ń jẹ́ Ọlọ́run ló jù sílẹ̀ kó tó wá sáyé. Torí ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé tí wọ́n bá ní Jésù ṣe nǹkan ní kí ni ṣe bí Jésù ni. Rárá, Jésù ṣe gẹ́gẹ́ bí ènìyàn, kò ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run. Torí nígbà tó kú tó jíǹde ló bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé ẹ̀ nínú ènìyàn gẹ́gẹ́ bí Ọlọ́run. Ṣùgbọ́n kó tó kú, Bíbélì jẹ́ kó yé wa pé ènìyàn bíi tiwa náà ni Jésù Kristi. Ìdí nìyẹn tí wọ́n fi gbé Jésù sá. Tó bá yẹ pé Ọlọ́run ní kí ló dé tí wọ́n á fi gbé sá? Bíbélì ní pé áńgẹ́lì sọ fún bàbá, ó ní gbé ọmọ yìí kẹ́ kúrò ní ìlú yìí. Torí kí ni wọ́n máa pa? Kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí. Hẹ́rọ́dù máa pa, ó dẹ̀ máa pa náà nìyẹn, ó máa kú dànù. Ọlọ́run á tún máa wá ọ̀nà mi. Kí nìdí? Nítorí Jésù Kristi wá gẹ́gẹ́ bí ènìyàn lásán. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn lásán, àwọn nǹkan kan wà tó ṣẹlẹ̀ tí ènìyàn lásán ò lè ṣe. Ibẹ̀ gan ni àwa máa lọ pé ẹ jẹ́ ká wo ìgbésí ayé Jésù yìí. Báwo ló ṣe gbé ìgbésí ayé ènìyàn lásán títí ẹ dẹ̀ yàtọ̀? Ọkàn kan wà tó fi ń gbé tí Ọlọ́run fẹ́ yẹ kí gbogbo onígbàgbọ́ máa lò. Òní jẹ́ ọjọ́ àkọ́kọ́ tá a máa ṣe àkàwé ẹ̀kọ́ tuntun ní orí ètò àwárí.
mi ò ní lè ṣe ìjìnlẹ̀ fún wa lónìí, màá kàn ṣe ìfáàrà fún wa torí mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa. Ọlọ́run ó tọ́pẹ́, ó ju ọpẹ́ lọ. Gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún wa ní ọdún tó kọjá àti nǹkan tó fẹ́ ṣe fún wa nínú ọdún yìí. Ìdí nìyẹn tá a fi lo àkókò wa láti yin Ọlọ́run dáadáa lónìí. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó farabalẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò ní ọ̀fíntótó àti lẹ́yọẹsẹsẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ètò àwárí nǹkan tá a máa ń ṣe nìyẹn. Hallelujah, nǹkan tá a máa ń ṣe lórí ètò àwárí nìyẹn. Ṣùgbọ́n lónìí a ó ṣe ìfáàrà báwo ni ọkàn onígbàgbọ́ ṣe yẹ kó rí. Ẹsẹ̀ táwọn máa lò náà ni ìwé Kọ́ríńtì kejì orí 5. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17, ẹsẹ̀ tí gbogbo wa mọ̀ ni, tó ní wípé nítorí náà bí ẹnìkan bá wà ní Kristi ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ohun gbogbo ti di ọ̀tun. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ìtàn yìí, la mọ ẹsẹ̀ yìí, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ṣí wa lójú sí nǹkan sí. Ẹ jẹ́ ká kọjá lọ sókè lọ́hùn, ká jọjọ yin Ọlọ́run papọ̀. Nígbà tá a bá padà dé, a tún máa tẹ̀síwájú lórí ètò àwárí. Thank you for saving me. Thank you, my Lord. Thank you for saving me. Thank you, my Lord. Thank you for saving me. Thank you, my Lord. I thank you for saving me, Lord. Thank you, my Lord. Thank you for saving me, Jesus. Thank you for keeping me, Lord. Thank you, my Lord. I thank you for saving me, for keeping me, Lord. Thank you, my Lord. Thank you for saving me. We are grateful, Jesus. Yes, Lord, we are grateful, Jesus. I am thank you for saving me. I am thank you, Jesus. Thank you, Jesus. Mima, was it barero? Thank you for saving me. I am grateful, Jesus. I am that grateful child that I start to say thank you, Jesus. Thank you, my Savior. Thank you for saving me. Thank you, my precious Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Let's go. Thank you for serving me. Thank you for keeping me, Lord. Thank you, my Lord. I that you're saved. I've come to say thank you, Jesus. Thank you, my Lord. Thank you for saving me, Jesus. I am thank you,
Masiadosa, Melody was Ninu Ore, Jesus, Ore Rema, Opa, Otu Yori, Atopele to Mare, Melody Woro, Afiki Sama to Jesus, Ore Rema, Otu Yori, Okula. Melody woro Afiki Sama Ayamasianosa Orerema Otu Yori Okula Melody woro Afiki Sama Tupe Ekosianache Orerema Otu Yori Okula Melody woro Afiki Sama Hey, Irie Bube Irie Mimi Asianosa Ibu Wafana Omega Mo Ayebo Sianates Oyebu Imasu Imalice no Google impossible. Things that money can't afford. Other things Jesus has done for me. What my father cannot do, what my mother cannot do, Jesus has hey. For the things you have done, the things are impossible. Things that money cannot buy. Other things for me. What's your marvelous? What's your marvelous? Yes, he's still doing marvelous. Yes, hey, what's your marvelous? I see Baba. What's your marvelous? One more time, lift your voice and sing to Jesus. Hey!
out your hand. Ah, Lord God, we worship you. You're so powerful. You're still doing marvelous things for me. Blessed be the name of the Lord forever and ever. Marvelous things. Hallelujah. Hallelujah. Ó dára láti máa yan Ọlọ́run. Ìdí nìyẹn ó bí pé ká mọ́ kọrin yẹn mọ́ tọ́ ló ń ṣe mí. Torí mi ò kàn mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní yan Ọlọ́run. Our God is good all the time. Hallelujah. Ní ìwọ̀nba àkókò díẹ̀ tó kù fún wa, ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí nǹkan tá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo sọ fún wa. Mo ní wípé Ọlọ́run fẹ́ jẹ́ kí a ronú gẹ́gẹ́ bí Kristi ṣe ń ronú. Ẹ bá wo bí ta kà lẹ́ẹ̀kan yẹn ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17. Ó ní wípé nítorí náà bí ẹnìkan bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ohun titun ti dé, ohun gbogbo ti di tuntun. Nígbà tí èèyàn bá di àtúnbí, nígbà tí èèyàn bá gbàgbọ́ nínú Kristi pé ó kú, pé ó jíǹde lọ́jọ́ kẹta, irú ẹni bẹ́ẹ̀ á pè é ní àtúnbí. Ṣé rí àtúnbí tó jẹ́ yẹn kì í ṣe pé bóyá ayé tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ á wá tún ṣe, pé ó yá máa lò lọ àti tún fọ̀. Torí ibi ni ìṣòro onígbàgbọ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ibi láti máa ń gba èṣù láàyè láti yàn wá jẹ. Torí nígbà míì tá bá fẹ́ ṣe àwọn kankan èṣù á rán wa létí pé ó ti gbà pé irú nǹkan èèyàn báyìí ló jẹ́, irú nǹkan báyìí ló ti ṣe, ìwà rò pọ̀ lọ́wọ́ àwa dá ẹ lóhùn nǹkan tẹ̀. Nǹkan tó ti ṣe yìí ló ń jẹ ló ń fa nǹkan tó ń ṣẹlẹ̀ ìwà wà náà mọ̀ kíní ìyà ẹ̀ṣẹ̀ bí mo jẹ rárá. Bíbélì ẹ wo nǹkan tí Bíbélì ó ní nígbà tí ènìyàn bá ti gbàgbọ́ ó ní ó di ẹ̀dá tuntun, ẹ̀dá tuntun, ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ. Nǹkan méjì ló wà ńlẹ̀. Ìkan wà tá à ń pè ní àtijọ́, ìmíì tí wà tá à ń pè ní tuntun. Ìyẹn ni pé tuntun yàtọ̀ sí àtijọ́. Níjọ́ tá a gba Kristi àwa gangan a kú, àwa gangan a kú, ẹni tó ń dẹ́ṣẹ̀ nu wa ó kú. Ayano sí Ibrahimis. Nígbà náà a wá gba ìgbésí ayé tuntun. Ayé tá à ń gbé yìí kò dẹ́ṣẹ̀ rí, kì í ṣe ẹlẹ́ṣẹ̀ torí tuntun ni ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ ni. Mi mọ̀ bí ọ̀rọ̀ yẹn yé wa. Ó ní kí bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun. Ṣé rí ti tẹ́lẹ̀ yẹn ẹni tẹ́ mọ̀ tó ń pààyàn, tó ń jà, tó ń jalè, tó ń ṣe oríṣiríṣi yẹn, ìyẹn ti lọ. Ó ti di ohun àtijọ́, ó ti lọ. Ìyẹn ṣe wà níbi tó wà. Kì í ṣe pé bóyá ìyẹn náà la wá lọ tún wẹ̀ àbí atúfọ̀. Ìyẹn gangan ti lọ, a ti dá a lẹ́jọ́, ó ti gba ìdájọ́ ẹ̀ nítorí kí ni kò sí ẹlẹ́ṣẹ̀ kan tó máa lọ láì jìyà. Ṣé wá rí ìyà ẹ̀ṣẹ̀ ní ó ní ìyà tí Kristi jẹ lórí igi àgbélébú. Ìgbàgbọ́ ẹ̀ nínú Kristi la fi wá transfer ìyà tí Kristi ti jẹ ẹ̀ tá a fi wá kà sí lọ́rùn. So òun fúnra ẹ̀ ti lọ jẹ ìyà Kristi. Ṣé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó kọjá ọgbọ́n òye ènìyàn. Èèyàn tó bá fẹ́ ní òye ìgbàlà Kristẹni ó kọjá nǹkan tí èèyàn lè fi orí rò torí Ọlọ́run ò gbé nínú àkókò nígbà tí Kristi kú a ò tí ì bí yín ṣùgbọ́n Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ máa dá. Ọlọ́run ti mọ̀ pé ẹ máa wá sáyé ẹ máa dẹ́ṣẹ̀ ẹ̀dẹ̀ máa kú torí kí ni gbogbo ẹlẹ́ṣẹ̀ ló máa jèrè ìyà ẹ̀ṣẹ̀ wọn. Jésù Kristi wá jẹ èrè ìyà ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ tí ì dá. Òun ló fi wá sọ pé ẹnikẹ́ni tó bá wá ti gbàgbọ́ nù o á wá kà á sí pé o ẹlẹ́ṣẹ̀ ni o ṣùgbọ́n ó ti jẹ ìyà ìyẹn ni pé ó ti kú lórí igi àgbélébú. Ikú tó dẹ̀ kú yẹn ó ti jẹ ìyà títí láì náà nìyẹn. So a wá fún ní another person, a fún ní ẹ̀dá tuntun. Eléyìí tó wá ń gbénú ẹ̀ ń sìn kì í ṣe ẹni tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó ti di ẹ̀dá tuntun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ni ò ní òye nínú ọkàn wọn ni wọ́n ṣe gbàgbọ́ wípé
ogun ìdílé bàbá wọn ó sì ní ipa lórí ayé wọn nítorí kíni wọ́n gbàgbọ́ pé ènìyàn àtijọ́ yẹn ṣì ń gbénu wọn. Ọlọ́run ní bó ṣe fẹ́ kẹ́ ẹ ṣe ronú, Ọlọ́run ní ọkàn tó fẹ́ kẹ́ ẹ lò, ó ní ẹ ronú bí Kristi ṣe ń ronú. Ẹ má ronú gẹ́gẹ́ bí ènìyàn lásán, ẹ ronú bí Kristi ṣe ń ronú. Nígbà tí Kristi wà ní ayé wọn bí wọ́n ní bàbá àti ìyá rẹ̀ ń wà, ó ní ta ni bàbá àti ìyá mi bí kò ṣe àwọn tó ń gbọ́ mi. Nítorí kíni ó mọ̀ wípé ìgbésí ayé ẹ̀ kò ń ṣe ìgbésí ayé inú ẹran ara, ìgbésí ayé ẹ̀ wà nínú ẹ̀mí. Ẹnikẹ́ni tó bá ti di Kristi, ẹnikẹ́ni tó bá ti wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ọmọ bàbá àti ìyá ẹ̀ mọ́, ó ti di ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká wo ìwé Jòhánù kó tó di pé mò ń kásẹ̀ ètò yìí lẹ̀. Ó ṣe pàtàkì fún yín kẹ́ farabalẹ̀ bá wa lọ nínú ẹ̀kọ́ yìí torí ìfáàrà lásán ni mò ń ṣe fún wa lónìí. Àwọn kankan wà tí a sì máa lọ sínú ẹ̀ jínlẹ̀jínlẹ̀ tí ẹ fi wá rí irú èèyàn tẹ́ ẹ jẹ́nu Kristi. Ẹnikẹ́ni tá bá pè ní onígbàgbọ́ kì í ṣe ènìyàn lásán. Mo máa ń sọ fún wa ó jẹ́ ẹni tó burú jáì ju babaláwo lọ àbí ẹ dárúkọ olóògùn àbí ẹnikẹ́ni tẹ́ bá mọ̀ tẹ́ mọ̀ pé ó lágbára kò lè dúró nínú ẹgbẹ́ onígbàgbọ́. Tí onígbàgbọ́ bá ronú bí Ọlọ́run ṣe fẹ́ kó ronú. Ẹ wo ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkejìlá. Ẹ wo nǹkan tí Bíbélì sọ bí ní ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkejìlá. Paro ṣàkàtàbàlàyà. Ó ní ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn ni ó fi ẹ̀tọ́ fún láti di ọmọ Ọlọ́run. Àwọn wá ní ọmọ Ọlọ́run, àwọn tí kì í ṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara pé ọkọ àti ìyàwó bára wọn sùn. Ó ní bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ti ìfẹ́ ti ènìyàn. Ó ní bí kò ṣe láti ọwọ́ Ọlọ́run. Ìyẹn ni pé àwọn tí a fún ní ipá láti di ọmọ Ọlọ́run ni àwọn tó gbàgbọ́ nínú Kristi àbí àwọn tó gbàgbọ́ nínú Kristi ta fún ní ipá láti di ọmọ Ọlọ́run yẹn wọn kì í ṣe ọmọ tí ó wá nípasẹ̀ ìfẹ́ ènìyàn pé ọmọ tí ọkùnrin kan àti obìnrin kan sùn tán bí àbí tí bàbá kan tó kàn ronú pé àwọn fẹ́ bímọ. Àwọn eléyìí ti àtẹ̀dọ̀ Ọlọ́run wá. Ìdí nìyẹn tó fi jẹ́ pé bí Ọlọ́run ṣe rí bẹ́ẹ̀ ni onígbàgbọ́ ṣe rí nínú ayé yìí. Ó ṣe pàtàkì fún yín láti ronú bí eléyìí torí bí Ọlọ́run ṣe rí yín nìyẹn. Ọlọ́run ò rí yín bí ènìyàn lásán, ènìyàn kan tó dẹ́ṣẹ̀ lánàá tó wá tọrọ ìdáríjì lọ́wọ́ òun lónìí tọ́lọ́run á wò pé mo dáríjì ẹ lè ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ lọ́la. Ọlọ́run ń wò wá gẹ́gẹ́ bí èèyàn bíi tirẹ̀ bẹ́ẹ̀ ni ó sì dá wọn ní àwòrán ara rẹ̀. Ọlọ́run bá ti ń wò wá ó ń wo ara ẹ̀ nínú wa. Ọlọ́run ò rí àwa gangan torí àwa gangan ti kú níwájú Ọlọ́run, ṣùgbọ́n èṣù mọ gbogbo kíní ṣùgbọ́n á wá fi àrékérekè yí ọkàn wa padà. Ìdí nìyẹn tẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run lónìí. Ẹ má jẹ́ ń débẹ̀ tó bá di àwọn àwárí tá à ń bá lọ torí tí n bá sọ́ọ̀sì ó máa fa ìbéèrè lọ́kàn oríṣiríṣi àwọn ènìyàn. Mi ò dẹ̀ fẹ́ ká fa ìbéèrè tá à nílé dáhùn. Ìyẹn ni pé tá a bá débẹ̀ à sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n ẹ gbọ́ mi, ẹnikẹ́ni tó bá ti wà nínú Kristi ó di ẹ̀dá tuntun. Ẹ̀dá yìí àti Kristi ọ̀kan ni wọ́n. Ohunkóhun tí ò bá lè ṣẹlẹ̀ Kristi kò lè ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀. Irú ẹni yìí kì í ṣe ẹlẹ́ṣẹ̀ nítorí kíni ìgbésí ayé Ọlọ́run gangan ló ń gbé nínú ẹ̀. Nínú Ọlọ́run kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀ṣẹ̀. Nínú Ọlọ́run kò sí nǹkan tó ń jẹ́ òkùnkùn. Nínú Ọlọ́run kò sí nǹkan tó ń jẹ́ ogun ìdílé. Nínú Ọlọ́run kò sí nǹkan tó ń jẹ́ òṣì. Nínú Ọlọ́run kò sí nǹkan tó ń jẹ́ àìsàn. Nínú Ọlọ́run kò sí nǹkan tó ń jẹ́ ikú. Nínú Ọlọ́run kò sí nǹkan tó ń jẹ́ òkùnkùn. Gbogbo kinní wọ̀nyí ń farahàn nínú ayé wa nítorí kinní kan, ọkàn wa ò lọ sí bí Ọlọ́run ṣe fẹ́ jẹ́ ká ronú. Màá fi wálẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí kó tó di pé mo lọ lónìí ní ìwé Róòmù Kashubra Hanesike Foratiasas. Thank you, Jesus. Ìwé Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkejì. Màá dẹ̀ kásẹ̀ tó yín lẹ̀. Ó ní kí ẹ sì máa kí ẹ má sì da èrò yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ rà á padà láti di titun nínú èrò yín kí ẹ̀yin kó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé. Ìrònú yín ní láti yí padà tẹ́ bá máa jẹ ìgbádùn nǹkan tí ẹ jẹ́ nínú Kristi.
tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún máa tẹ̀síwájú, a ó máa ṣe àwárí dáadáa nípasẹ̀ báwo la ṣe lè tún èrò wa rò sí bí Ọlọ́run ṣe fẹ́ ká ronú. Torí tí a bá bẹ̀rẹ̀ sí ní ronú bí Kristi, a ó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé wa bí Kristi. Ẹni tó ń gbọ́ mi lọ́wọ́ tí ò tí ì ní ìyá ìnípẹ̀kun, ó ṣe pàtàkì fún ọ láti gba Kristi, nítorí kí ni o ò ní lè jẹ àǹfààní àwọn nǹkan tá à ń sọ yìí. Ẹ jẹ́ ìran yín létí, Kristi jẹ́ ẹni tó jẹ́ pé tó bá wà nulẹ̀ tí ẹja bá tán, a ní pé kó pọ̀ sí. Tí wọ́n bá ń lọ láàrin èrò tí kò sówó, a ní kan lọ mú owó wá bí tí ò sí. Kristi jẹ́ ẹni tó lè ṣe ohun gbogbo. Irú èèyàn tá a jẹ́ nu Kristi nìyẹn. Àwa náà lè ṣe ohun gbogbo nítorí Kristi ní ayé wa báyìí. Tó bá dọ̀sẹ̀ tó bá máa tẹ̀síwájú lórí bí a ṣe lè tún ọkàn wa ṣe. Ọkàn onígbàgbọ́ ó ṣe pàtàkì fún yín. Ẹ má miss ẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Tábàárí tó ń gbọ́ mi lọ́wọ́ tí ò tí gba Kristi nínú ayé ẹ̀, tó dẹ̀ fẹ́ gbàgbọ́, tó fẹ́ darapọ̀ mọ́ wa lónìí, gbọ́wọ́lé ọkàn àyà rẹ kó wí tẹ̀lé pé Jésù Olúwa, mo gbàgbọ́ pé o kú, pé o sì jíǹde lọ́jọ́ kẹta. Mo gba ìyà ìnípẹ̀kun sínú mi lónìí. Látòní lọ mo di ọmọ Ọlọ́run. Àmín. Ẹ lè pè wá sórí nọ́mbà tó ń farahàn. Tẹ́ bá ṣe darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, inú mi á dùn láti bá yín sọ̀rọ̀. Ẹ lè pè mí sórí nọ́mbà yìí tàbí kẹ́ tẹ́sítì wa lórí nọ́mbà tó ń farahàn. Ẹ fún ìbéèrè tá a béèrè ní ọdún tó kọjá, ó ṣe ni láàánú pé kò sẹ́ni tó padà jẹ ẹ̀bùn yìí. Ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mo béèrè kò sẹ́ni tó gbà á nínú àwọn ìdáhùn tá a rí. Ẹni tó bá tún di ọjọ́ mìíràn, a ó tún béèrè àwọn ìbéèrè mi. Inú mi á dùn tẹ́ ẹ bá lè gba àwọn ìbéèrè yẹn. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, inú mi dùn pé ẹ dá wa lóhùn. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Ìwàláàyè Ọlọ́run kò ní fi yín àti ilé yín sílẹ̀. Ẹ máa jẹ ìgbádùn rẹ̀ ọ̀fẹ́ nínú ọdún tuntun. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, orúkọ mi ò yí padà. Spirit Philip Ọmọkànyè. Ó dàbọ̀.